ọmọ ìyá Jésù láti Amẹ́ríkà wọ́n ti jíṣẹ́ o wọ́n ti jíṣẹ́ aago náà o Mr. Jacob ti go wọ́n ti gbé aago náà wá o Ọlọ́run á bá wa san yín ní ẹ̀san olóore jazakumullahu khairan Ọlọ́run á san yín lẹ́san olóore o bákan náà wọ́n tún ní ká fún chairman Shomolu local government lélẹ́yìí Honorable Abdulhamid Abdullahi Salawudeen Jula wọ́n promise àwọn náà wọ́n ti kó wá fún wa Ọlọ́run á bá wa san wọ́n lẹ́san olóore gbogbo sẹ́bí Najat ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn o Ọlọ́run á dúró tì wá Ọlọ́run á wà pẹ̀lú wa Ọlọ́run ò ní fi wá sílẹ̀ kò ní dà wá láàmú ẹni bá ṣe ní lóore ọpẹ́ ló yẹ kí a dá ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí dáadáa ẹ jọ̀ọ́ ṣé network yẹn clear ńbẹ̀ yẹn tí network yẹn ò bá clear ẹ jẹ́ àmọ́ ẹ bá mi tẹ love like and share ẹ jọ̀ọ́ ṣé network yẹn clear ẹ jọ̀ọ́ tí network yẹn ṣé network yẹn clear torí pé kò clear níbi fóònù kejì ń bíbá yìí ẹnìkan ní ká ṣe give away wọ́n bùn aláàgó lẹ́nìí ká tó wá máa fi ṣe give away náà yìí ló dé ẹjẹ́ àwa náà ti ẹ̀ gbádùn ara wa ẹjẹ́ káwa náà gbádùn ara wa ẹjẹ́ gbádùn ara wa náà alhamdulillah Ọlọ́run bá mi san kálukú yín lẹ́san olóore o Ọlọ́run má dà yín láàmú má fi yín sílẹ̀ má wà láyín ní ọ̀sán yìí ẹ jọ̀ọ́ ṣé wà kàn ní awáyíwá ṣeré mú kí ẹ káàbọ̀ sí orí ètò wa Ọlọ́run bá san kálukú yín lẹ́san olóore ṣé rí innamal a'malu binniyat wa innamal likulli imri'in ma nawa àníyàn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọlọ́run dẹ̀ san kálukú lẹ́san àníyàn Ọlọ́run san kálukú lẹ́san àníyàn adúpẹ́ bọ́lọ́run ṣe ṣe fún wa tàdé Lukman mú kí ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tí ẹ join wa tẹ́ fi ìfẹ́ àti àánú tẹ́ fi ń join wa tẹ́ kàn like Ọlọ́run lára wa Ọlọ́run san yín lẹ́san olóore a máa update ara wa lénìí nípa court ta lọ́lọ́run èyí tí wọ́n ṣe lénìí àti ká dẹ̀ tún update wa nípa kóòtù tọ̀la àti àwọn ìgbésẹ̀ míì náà tó kù ẹ jọ̀ọ́ abẹ̀yìn gbogbo mùsùlùmí ayé Ọlọ́run san yín lẹ́san olóore o pẹ̀lú àdúró ti tẹ̀ fún wa kò ní sí wàhálà mọ́ láàrin àwọn àfáà láàrin àwọn mùsùlùmí à ń gbésẹ̀ kọ́lọ́run kó gbà bẹ́ẹ̀ fún wa o kọ́lọ́run kó gbà bẹ́ẹ̀ fún wa o torí pé khisalul muruwa ìwà tí ń jẹ́ ìwà ọmọlúwàbí láyé ó náà ni asli bainal itnaini takun mu'minan kí ọmọnìyàn máa ṣe àtúnṣe láàrin àwọn ọmọ ìyá méjì ìyẹn ní òjòkó di mùmìnì tó bá ra ọmọ ìyá méjì tí wọ́n ń jà wọ́n ra ọmọ ìyá méjì tí èdè òyédè láàrin wọn ìwà ọmọlúwàbí ni pé kó dá sáàrin yẹn kí wọ́n lè ká lè ṣàtúnṣe ẹ jọ̀ọ́ ẹ̀yin mùsùlùmí ẹ dákun ẹ support wa ẹ dúró tì wá tẹ́ bá rí ibi tá bá kù sí ẹ tètè pè wá torí pé ìjà tá ń jà yìí nísìn kéèsì yìí ibi tí ó lọ Ọlọ́run ló mọ ibi tí ó dé tẹ́ bá wá rẹ Tóyìn Bashir tẹ́ bá ti rẹ anybody tó bá wá sí tó wá comment tí ò dáa ẹ kàn rọra fi anger face sí orí kíní ẹ ní ẹ jọ̀ọ́ ẹ má return wọn o ẹ má sọ pé ẹ fẹ́ fún wọn lésì o ẹ tètè bá mi fi anger face kí n lè tètè fi wọn sínú ẹ̀wọ̀n ayérayé àwọn máa ṣẹ̀wọ̀n Facebook ẹnì kó dẹ̀ máa ṣẹ̀wọ̀n lẹ̀ kẹ́jí káwọn máa ṣẹ̀wọ̀n Facebook àwọn mọ̀ pé lágbára Ọlọ́run Islam náà ni ó borí lágbára tọ́lọ́run ẹni tó ń send message pé kí n wo baby boys video yẹn mi ò lè ráyè wò yẹn ṣe mi kọ́ ni màá wò yẹn àwọn media team Sebi Najat concept àwọn náà máa rí yẹn nígbà àwọn bá rí náà máa sọ fún mi torí kò kí ń yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn à ń send message sí yín ẹ dá wa lóhùn à ń send message sí yín ẹ dá wa lóhùn ẹ send WhatsApp yín
èèyàn kan ò lè ṣiṣẹ́ èèyàn mẹ́rin papọ̀ olúwa rẹ̀ bá fẹ́ kúkú òjijì aláwọn tí wọ́n monitor WhatsApp messages aláwọn tó ń monitor Sebiu Najat concept page káyé pé èmi náà ni màá monitor eléyìí èmi náà ni màá monitor eléyìí èmi náà ni màá monitor eléyìí kódà phone calls aláwọn tó máa monitor ẹ̀ olúwa rẹ̀ kàn máa yí lórí kí lolúwa rẹ̀ láwọn ọmọọṣẹ́ fún rẹpẹtẹ à ń send message sí dáhùn mi lè dáhùn tó lè mi kọ́ ni màá rí èmi kọ́ ni màá dá èmi kọ́ ni màá rí in táwọn bá rí náà máa sọ fún mi èmi kọ́ fúnra mi ní nọ́mbà tèmi fúnra ara mi tí mò ń lò tẹ́ẹ̀jọba máa ń send message sórí Sebiu Najat page ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ gbà gan machine ló máa ń dá yín lóhùn ẹ rí i pé machine gan ló máa ń dá yín lóhùn nígbà míì machine ló sọ pé àwọn ò get back sí very soon yóò lè ṣiṣẹ́ èèyàn méjì papọ̀ o kọ́lọ́n kó ṣàánú yẹn o tẹ́ bá rẹ́ anybody tó bá wá bí tó bá kọ́mẹ̀ntì tí ò dáa ẹ kọ̀ọ̀rọ̀ fi anger face sórí kíní ẹ̀ ká blọ́ọ̀kì wọn dànù ni ọlọ́run asakaluku wa lẹ́sàn olóore ẹ fẹ́ ẹ̀kọ́ Islam ní òbórí torí pé ẹ má sọ pé àwọn oníṣẹ̀ṣe nìkan náà ń bá wa jà o àwọn pààtì Christian nìkan náà ti support wọn o tó ti ń bá wa jà o wọ́n ń bá wa jà gidi gan ni o inú ń bí àwọn pààtì Christian yẹn o àwọn apá kan náà àwọn Christian tó wọ́n support àwọn oníṣẹ̀ṣe yẹn 24/7 náà dúró lẹ́gbẹ̀ẹ́ wọn gbágbágbá àmọ́ ẹ̀ tí pọ̀ tó ọlọ́run á fi wá borí gbogbo yín àmọ́ àwọn Christian táwọn ò dá sí táwọn ò wípé a lè dá sí o torí pé kò kàn wá ó ti yé àbá irú àwọn bẹ́ẹ̀ á appreciate wọn á welcome wọn ni ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń comment ibi tó máa ń bú wa Christian ni máa ń pọ̀jù láàrin wọn ìyẹn làwa mùsùlùmí la gbọ́dọ̀ fi ṣọ̀kan làwa mùsùlùmí gbọ́dọ̀ fi ṣọ̀kan kò sí nǹkan kan tẹ́ wú ẹ lè ṣe àwa láborí yín inshallah asli bayna al-ithnayn takun mu'minan ẹ ṣàtúnṣe láàrin àwọn mùmínì méjì ká lè jẹ́ kò lè jẹ́ àwọn olójà méjì kò lè jẹ́ mùmínì tí yé wàchítánì bá lọ́wọ́ jìbà lọ fi ìgbéraga lẹ́ o jọra yín lójú lọ fi lẹ́ o tanjuma najihin wàhálà pẹ̀lú àwọn tí wọ́n là ní o wàchítánì wà lọ gbìyànjú fi tọ́lábì láti mọ ọlọ́wọ́n bá rẹ láti lọ wá bó sì pa ló sì fẹ́ mọ ọlọ́wọ́n bá o tó ló zakuna jahan kọ́lọ́wọ́n lọ́jọ́ ìní adíṣàánú babs wọ́n ní kí n máa jẹ́ káwọn reply wọn kí n tó block wọn ẹ̀wọ̀n pé ó máa máa fi mi ní ó máa fẹ́ máa confuse mi ni èmi ò dẹ̀ kí n fẹ́ mo mọ àwọn Christian tó já sí pé tí n bá ti dá anything ńlẹ̀ báyìí pé ó yá ókè ẹni tó kó aago yìí wá fún wa láti Amẹ́ríkà nísìn Christian ṣáà ni mo mọ àwọn Christian tó já sí pé tá a bá ti ní yàrá àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n dẹ̀ fowó kalẹ̀ tí wọ́n ṣe but nígbà táwọn àwọn oníṣẹ̀ṣe ń bà wá lórúkọ jẹ́ tó dẹ̀ dílé ẹjọ́ tí wọ́n Christian wọ́n support wọn for what kò dáa ọlọ́run lọ́jọ́ ìní kò ṣàánú wa ẹ jọ̀ọ́ ní tó ṣẹlẹ̀ ní kóòtù lẹ́nìí mo dẹ̀ ní fídíò bọ̀bọ́ àfáà tí mo sọ fún yín lánàá yẹn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí jẹ́ ká mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó já sí pé wọ́n sá sí abẹ́ mùsùlùmí tí wọ́n dẹ̀ kí ń ṣe mùsùlùmí àti mọ àwọn tí wọ́n sá sí abẹ́ mùsùlùmí tí wọ́n kì í ṣe mùsùlùmí ó ní àwọn àáfàá tí wọ́n ń jáde máa wo fídíò àáfàá mi máa ní opportunity lélẹ́yìn náà wá káyé lè mọ̀ òun but mo ti wá promise ara mi mo dẹ̀ promise gbogbo àwọn team mi a ṣe meeting lé lórí any fídíò àáfàá tá a bá rí tó bá dárúkọ mi níbẹ̀ máa jáde máa dé analyze ọ̀rọ̀ ebúkọ́ máa wá fi ẹni yẹn hàn gbogbo mùsùlùmí ayé pé ẹ̀yin náà wòran o ẹ̀yin mùsùlùmí ayé
tá dúró do ti òdodo ẹ̀gbọ́n tá àfà yìí wí o. Hatred wà ní ọkàn ẹlòmíì tẹ́lẹ̀. Hatred àwọn ò like Al-Fulani wà lọ́kàn ẹlòmíì tẹ́lẹ̀. Hatred Al-Fulani pẹ̀lú Saheed Shittu Pari Ija ó wà lọ́kàn ẹlòmíì tẹ́lẹ̀. Hatred Ìlọrin ó wà lọ́kàn ẹlòmíì tẹ́lẹ̀. Gbogbo ẹ̀ wá wọnú ara wọn. Ó wá wọnú ara wọn gidi gan. Nígbà tí mi ò ṣiṣẹ́ fún ẹ, mi ò dẹ̀ kọ lẹ́tà wá kó fẹ́ràn mi. Mo dẹ̀ mọ̀ pé olórí burúkú ò lè fẹ́ràn olórí ire. O ò lè ever láyé like mi. O ò dẹ̀ lè ever láyé support mi. Torí pé wàhálà ti ẹnu. Mo wá ra àwọn àfáà kéékèèké kan táwọn náà wá ń jáde. Irú fídíò àfáà kéékèèké kan inú àwọn àfáà kéékèèké máa analyze fídíò àfáà yẹn fún yín sìn. Màá dẹ̀ play ẹ̀kẹ́ rí kẹ́ gbóhun tó wí jáde lẹ́nu. Àná ni mo rí fídíò yẹn, ó ti tún wá ṣe mí láàárọ̀ yìí. Ó dà pé àwọn kan bu, àwọn kan pè wọ́n bu ló fi wá lọ ṣe mí láàárọ̀ yìí. Tàárọ̀ yìí tó ṣe mi ò ní ti analyze yẹn, ìyẹn dalẹ́ after ìṣá program alẹ́ wa. But èyí tó ṣe lánàá ni màá kó analyze. Kí la bá bọ̀ ní kóòtù lénìí fún àwọn èèyàn wa tó lọ sí kóòtù. Wọ́n ti sọ fún ta lọ́lọ́hun wípé kó tún remind ẹ padà kó padà wá ní ọjọ́ Wednesday tó ń bọ̀. Ìtọ́fà ní kóòtù lénìí wípé ṣe mọ̀ pé wọ́n ní kangaroo ní kóòtù wa. Kóòtù tó gbé lọ wọ́n ní kangaroo kóòtù ni. Ìyẹn náà wá ń fà. Ǹjẹ́lé ẹjọ́ ó ní jurisdiction láti dájọ́ yẹn àbí ò ní jurisdiction láti gbọ́ ẹjọ́ yẹn. Ìyẹn náà ń fà bọ̀. Wọ́n ti yanjú ìyẹn lénìí pé ilé ẹjọ́ ní jurisdiction láti lè dájọ́ ta lọ́lọ́hun. Ìyẹn ilé ẹjọ́ upper area court. Àwọn lọ́yà tí wọ́n yẹn wọ́n ti lulẹ̀ láàrin ni. Tí ń sọ pé Islam tó borí láàrin wọn. Kangaroo court. Kangaroo court. Ọlọ́run ti jẹ́ kó yé gbogbo wọn báyìí nísìn. Ilé ẹjọ́ ti jó yé wọn pé kò sí kangaroo court o lábẹ́ òfin. Alhamdulillah, alhamdulillah, alhamdulillahi rabbil alamin. Ilé ẹjọ́ wá sọ wípé nítorí wá ṣe léni náà nìyẹn. Okay, ẹ jẹ́ kí àwọn lọ́yà wa láwọn lọlé. Làwọn lọ́yà wọn bá ní àkọ́mà lọlé o. Kó make sure láti àwọn fẹ́ bèèlè ta ni Ọlọ́run lénìí. Àwọn fẹ́ make sure láti kó bèèlè ta ni Ọlọ́run lénìí. Làwọn lọ́yà bá ní rárá o. Wọ́n ní ẹ má bèèlè ẹ o. Àmọ́ o ẹ ṣe lọ́nà tó lẹ́tọ̀ọ́. Ẹ lọ gbé application wá. Ilé ẹjọ́ wa ní ó tọ́ mà ní. Kí ni dídá fi ní ká má bèèlè ẹ lẹ́ni? Wọ́n lè bèèlè ẹ lẹ́ni. Number one, ẹni yìí àwọn gbọ́ dájú pé wọ́n fẹ́ gbé travel out, wọ́n fẹ́ gbé sá lọ. Tó bá ti bèèlè ẹ̀ tán. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ. Tó bá jáde tẹ́ bá bèèlè ẹ̀, péèjì ẹ̀ ìyẹn péèjì ta lọ́lọ́hun yẹn, wọ́n yìí ń lo péèjì ẹ̀ láti fi àtáàkì àwọn èèyàn. Èyí tí ó ṣẹlẹ̀ sí tán fi gbé débí, wọ́n yìí tún kọ̀ntínú láti máa lo péèjì ẹ̀. Lọ́jọ́ wá ní òótọ́ ni. Wọ́n ò bèèlè ẹ̀ o, wọ́n ò ní bèèlè ẹ̀ o, ẹ kọ́kọ́ dá padà náà. Tó bá dijọ́ Wednesday tó ń bọ̀, that is on the 20. Ẹ gbé wá padà. Ẹ gbé wá padà. Tàbí dá padà nìyẹn. Tó bá wá di ní ọ̀la Wednesday, ọ̀la kọ́ ni ọ̀la Tuesday, inshallah wọ́n ní wọ́n á tún another court míì tún ń bọ̀ ní ọ̀la fún ní magistrate court. Commission of Police versus Tanolong. Àtẹ̀bí àtàrí ọlọ́mọjà arẹ́jọ́. Àní pẹ́ àní gbà.
jẹ́ kó tí máa lọ bí 26 days báyìí. Nígbà ó máa ń lọ díẹ̀díẹ̀ o. Kọ́lọ́n lọ́jọ́ ìní kó ṣàánú wa. Èyí táwa tún ṣe léni ní fídíò yìí wàláhì wọn ní àwọ̀ ní o má bu wa o. Ní o má bu wa o. Kọ́lọ́n kó ṣàánú wa ni. Bí ìtayà lọ́lọ́run ṣe jẹ́ nìyẹn, a tún pàdé kóòtù lọ́la. Wọ́n á béèlì ẹ̀ lọ́la, wọn ò tún ní béèlì ẹ̀ lọ́la. Ìyẹn náà tó dọ̀la ẹja tó máa wo tí ó ṣẹlẹ̀ lọ́la. A rí Facebook president, a rí DJ YK, a rí kí lorúkọ ẹ̀, a rí DJ YK, a rí Facebook president, àwọn online lawyer, kò sí kankan tá a rí ń bẹ̀. Ọmọlọ́mọ wà níbi tó wà, Ọlọ́run kó ṣàánú wa. Kọ́lọ́run kó ṣe kíni kó ṣàánú wa. Ọlọ́run kó dúró tì wá. Ìyẹn jẹ́ ọ̀rọ̀ wa lénìí. Even 100 years is going to free ṣá. Tèmítọ́pẹ́ Àlàmú ló sọ bẹ́ẹ̀. Ó ní even 100 years is going to free ṣá. Àyẹ̀mọ̀ yìí pé ńgbà tó bá fi dé 100 years yẹn, ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ ò ní sí láyé mọ́ ń gbà wọn. Tèmítọ́pẹ́ Àlàmú mo mọ̀ bẹ́ẹ̀ ò ní sí láyé mọ́ nígbà yẹn. Àti orí èpè tí ń ṣe fọ́mọ ọlọ́mọ even 100 years. Ìwọ gbàdúrà kọ́mọ yẹn lo 100 years ń bẹ̀. Ẹ gbàdúrà Síkírù Adélékè ó yẹ ṣe mùsùlùmí ó kàn áìdì ni. Ẹ̀yin náà wòran sọ̀rọ̀ gidi ló sọ jáde lẹ́nu. Ọlọ́run lọ́jọ́ yìí ni kó ṣàánú. Even 100 years is going to be free ṣá. Ìsá àwọn bá ń fi kíní sí orí kíní wọn báwọn. Màmá blọ́ọ̀kì wọn. Bọ́ọ̀ ẹjọ́ torí Ọlọ́run. Àáfàá yìí èmi ò mọ̀ o, wàláhì mi ò rí o. Èmi ò rá àáfàá yẹn rí o. Ìwọ̀n àmọ̀ bóyá àwọn ẹlòmíì mọ̀ o, èmi ò rí o. Àmọ́ ẹjẹ́ ajé kó popular díẹ̀. Àwọn kan ní ẹ má máa dáhùn lóhùn, ìdáhùn lọ mọ kọ́ bá tábà ní ká ń dáyàn lóhùn. Tábà ní à ń dáyàn lóhùn, bóyá kéèyàn bú ẹ. Àlùbá Ismail, bóyá kéèyàn bú ọ kó wá dá ẹnìyẹn lóhùn padà ló ń dáhùn. Àbọ̀tí ẹja fi wọ́n hàn síta pé ẹ̀yin mùsùlùmí òdodo tẹ́ mọ̀ nípa òdodo ẹ bá wa gbọ́n tẹ́ni yìí sọ. Ẹ mọ̀ kó sì yàtọ̀. Ìmọ̀ bóyá understand díẹ̀. Lágbájá bú mi, èmi náà fẹ́ bú padà, mo dá lóhùn nù. But lágbájá ṣe fídíò. Tẹ́ pé fídíò yẹn níjọ́ tó ń ṣe lọ́wọ́ àwọn èèyàn lè wò ó. Tẹ́lómi yìí tó bá dẹ̀ ti kó sí orí ẹndòmíì tó bá wò yẹn ló máa gbé lọ. Abẹ́ understand? But káwa analyze fídíò ẹ̀ pé ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́. Ṣé nǹkan tẹ́ni yìí sọ dáa? Bàbá yà sí mo kí yín púpọ̀. Ọláìyá Ọláìtọ́ Saheed ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé Ọ̀sẹ́nì, gbogbo ẹ̀yin Tóyìn Bashir, gbogbo ẹ̀yin ẹjọ́ máa wọlé bẹ́ẹ̀ ṣe wọlé yẹn yá wa ṣáájú. Mi ò mọ̀ bóyá understand yẹ o. Lágbájá bú mi jẹ́ kí n fún lésì padà ọ̀tọ̀. Lágbájá sọ̀rọ̀ ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́ ṣé n tó sọ yìí wò yìí tó bá dánú ọ̀rọ̀ ẹ̀ ẹja mú wọlé. Èyí tí ò bá ti dánú ọ̀rọ̀ ẹ̀ ẹja kó sí lápò kádẹ̀jọ́ yogbo ayé pé ìsọkúsọ ló ń sọ o. Ìyẹn la máa fi fọ ojú ọ̀nà Islam yìí mọ́.
ní òfin ní dàbí pé ẹ understand tóun náà bá wá gbọ́ yà ó tó máa sọ yìí tó rẹ́ lómi yóò mọ̀ kankan lómi àrò pé àfà lòun òun ṣe kíní kan wọ́n ṣe bẹ́ẹ̀ jáàjó yí ọ ẹ dákun ẹ tẹ̀lé mi ká lọ ẹ wá wo fídíò àfà náà AZ picture àfà yẹn rèé mi ò rí o ó ti ṣe mí láàárọ̀ yìí o a ti download yẹn o ò tó bá di lálẹ́ a máa analyze yẹn àfà yẹn rèé èmi ò mi rí o first time tèmi ò ra fárí o ẹni tá a tẹ̀lé nìyẹn o. sorry wọ́n ti já tẹ̀lé mo wà lórí program náà àfà yẹn rèé èmi ò rí o this is àná ni mo tó rí èèyàn pé mo báwọn èèyàn bá mọ̀ ọ́ o àfà yẹn òun lélẹ́yìí ó sọ̀rọ̀ gan o gbogbo àná ni ẹ jẹ́ ká wá jọ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ tó sọ èyí tó bá dá nínú ọ̀rọ̀ ẹ̀ ẹ máa ní yes eléyìí dá èyí tẹ́ bá ti wá rí pé eléyìí ò dá no sọ̀rọ̀ àbí òdẹ̀ tún mí ìwé ọ̀ ló ṣe fídíò bàbá ṣe Abdulrahman Nabi kókó wà lọ́wọ́ sálẹ̀ wọ́n ti ń ṣe àyàwá gan tí wàá bẹ gbé wá sórí kíní káyé lè rí ẹ. ẹ̀ka lẹ̀ ẹ̀ka rọ̀ ẹ̀ka sàn níbikíbi tí ẹ bá láǹfààní láti máa wò mí káàkiri gbogbo àgbáláyé. àwọn náà kí ẹ o. Aliyewawi TV. Aliyewawi ló porúkọ rẹ̀ o Aliyewawi. fi Ọlọ́run bẹ̀ wá ẹ jẹ́ kí a máa bá wa. ìtumọ̀ Aliyewawi yẹn mìíràn wípé Yewa lòun ń gbé ó dàpọ̀ ọmọ Yewa ni. Aliyewawi irú àwọn àṣẹ àlè àlórí ọmọ Ìlọrin Aliyorubawi wà Nàìjíríà ọmọ Nàìjíríà Aliyewawi ọmọ Yewa okay Aliyewawi continue. sọ̀rọ̀ ta ni Ọlọ́run. okay. kéèsì tí ta lọ́lọ́run ní pẹ̀lú àwọn àfà Ìlọrin. Oh my God. torí ẹ̀ ni mo ṣe jáde láàárọ̀ yìí. kéèsì tí ta lọ́lọ́run ní pẹ̀lú àwọn àfà Ìlọrin. nítorí pé tí a bá sọ pé Ọlọ́run rí wa ká jẹ́ kí èèyàn náà rí wa. gbogbo àwa àfà tá a wà nídìí kéèsì ta lọ́lọ́run. ṣe dáadáa o. wàláhì tàláhì sùmọ́bìláhì lẹ́díláhì. tí wọ́n búra àkọ́kọ́ number 1 gbogbo mùsùlùmí gidi gbogbo mùsùlùmí ẹ dákun ẹ gbọ́ mi o ó ní gbogbo àwa àfà tá a wà nídìí kéèsì ta lọ́lọ́run ó là ṣe dáadáa o ẹ̀kú ti validation kàwá nìyẹn ó wà lẹ́jì wa nìyẹn ó là ṣe dáadáa o àwa mọ tó fà á tá a fi ṣe dáadáa o ẹ jẹ́ a máa gbọ́rọ̀ lọ lẹ́nu Aliyewawi. ẹ ṣe dáadáa ẹ fi tó bá búra pẹ̀lú wàláhì tàláhì olúwàbí kún nǹkan tẹ́ ń ṣe. gbogbo àwọn àfáàtà wa tẹ́ wà nídìí kéèsì ta ni Ọlọ́run ni o. ẹ ṣe dáadáa. so ó ṣe wá hàn sí ọ̀pọ̀lọpọ̀ ayé pé iṣẹ́ Ọlọ́run tẹ́ gbé dání pàápàá fíìkì ni. onísùúrù Aliyewawi ó ló ṣẹ̀ṣẹ̀ hàn sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ayé pé fíìkì ni àwọn wo ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ ayé tó ní hàn sí pé fake ni àwọn sẹ́ẹ̀tì ẹ pẹ̀lú àwọn tí ẹjọ́ sùn tẹ́ ẹjọ́ kọrí síbì kan náà tẹ́ ẹjọ́ jẹ́ nǹkan kan náà tẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn òjò yé gbogbo yín náà tó já sí pé bákan náà ni gbogbo yín rí ibì kan náà lọ́pọlọ gbogbo yín wà lẹ́fi wò ó wípé
in tó ṣe lórí ọ̀rọ̀ ta lọ́lọ́hun yẹn fake ni. Am I correct? Ẹ̀yin èèyàn mi, am I correct? ń gbọ́ o. torí pé tíṣẹ́ Ọlọ́run yẹn bá rí lọ́wọ́ yín wọ́n ní ọmọ àlè èèyàn ló máa rí inú tí kò ní bí. Allah. bákan náà ọmọ àlè èèyàn ni wọ́n máa ń bẹ̀ tí ò ní gbẹ̀bẹ̀. gọ́sí gbogbo nǹkan tá à ń fà mọ́ra wa lọ́wọ́ bí ẹni fagbọ́ tí láti ìgbà yìí wá. ìwọ àtàwọn wo lẹ́jọ́ ń fà á. kò yẹ kó le tó. jákẹ́nu ẹ náà ìwọ àtàwọn ta ni. ìwọ àtàwọn ta lẹ́jọ́ ń fà á. jọ ìwọ àtàwọn ta lẹ́jọ́ ń fà á. tani àti olójú tani. ìgbọ̀n jọjọ ta jọ ń fà mọ́ra wa lọ́wọ́ yìí social media mà ti wá di nǹkan o. gbogbo stage tẹ́yìn wà yìí àwa ti la ogbò yẹn kọjá. jọ ìwọ àtàwọn wọlé jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ tá a jọ ń fà mọ́ra wa lọ́wọ́ yìí ìwọ àtàwọn ta ni. ó yá continue. sorry o. nínú ẹ̀sìn tí a jọ wà yìí ló yẹ pé wọ́n ṣe nǹkan tó burú gan. gbogbo ohun tẹ́ni ta lọ́lọ́run ṣe ó kéré nínú gbogbo nǹkan tí àwọn tí mo fẹ́ dárúkọ yìí tí wọ́n ṣe. nínú ẹ̀sìn ní sùúrù my brother ó ní gbogbo ohun títa ní Ọlọ́run ọba ṣe ó ló kéré ga nínú èyí tí àwọn tó ń fẹ́ dárúkọ yìí ṣe nínú ẹ̀sìn. ẹjọ́ ẹ bá mo bá ẹrú àtìwé a fẹ́ máa gbọ́ àwọn tí wọ́n ṣe tó bad tó burú jù dan ní títa ní Ọlọ́run ọba tó ṣe. Continue. tòun ti bẹ́ẹ̀ wọ́n bẹ̀bẹ̀ wọn náà ni. Okay. so kí wá ní nǹkan tọ́mọ yẹn ṣe téèyàn ò ṣe rí tó fi ń bẹ̀ lọ́tún àwọn fámìlì ẹ̀ bẹ̀ àwọn èèyàn náà lóríṣiríṣi àwọn èèyàn jáde ní social media tí wọ́n ń bọ́mọ yẹn bẹ̀bẹ̀. ó ní kí ni ta ni Ọlọ́run ṣe tẹ́nìkan ò ṣe rí tí ò ṣe rí o. èmi o ní Nàìjíríà wa tá a wà yìí o èmi ò lè sọ bóyá tó ń rí lórí social media o. èmi ò ríbi tí ẹnìkan ti gbé Al-Fulani báyìí tó dẹ̀ ń dáná sun o. èmi ò rí o. bí nǹkankan rí yìí ó gbé Al-Fulani pẹ̀lú gas tá a dáná sun. ta ni Ọlọ́run number 1 tí mo kọ́kọ́ rí o. ó yá continue. grant ẹ ní bẹ́ẹ̀lì jẹ́ kí wọ́n gba bẹ́ẹ̀lì ẹ̀ gbogbo ẹ̀yin àfa àpàtà mi ń sọ́rí láti sọ ẹjọ́ tó rọ Ọlọ́run bá mi ṣe láìfù yìí gan gbogbo ẹ̀yin àfa àpàtà tẹ wà ní ìdí ọ̀rọ̀ ọmọ ta lọ́lọ́run yẹn ṣe dáadáa jíṣẹ́ Ọlọ́run ṣe tánilẹ̀ ń jíṣẹ́ fún. ó ṣe ó ní wọn jẹ́ ká grant bẹ́ẹ̀lì ẹ̀ sáwọn àfa aládájọ́ àwọn àfa nílé ẹjọ́ tí ó grant ẹ̀ ní bẹ́ẹ̀lì ó dẹ̀ lọ lé kéwú wọ́n sọ pé tí èèyàn bá kéwú èèyàn máa nílà káì ni bó o bá ti kéwú lọ títí tó kàwé lọ títí pé gbọ́ news ni wọ́n blame àwọn àfà wọ́n bá nínú Islam
ṣó dáa kéèyàn bà èèyàn lórúkọ jẹ́. Ṣó dáa kí wọ́n mú kórúkọ bàbá títí ẹ̀ náà ká máa fọ́ lórí social media. Àbọ̀ òwò àwọn fídíò sí ẹ̀ tó ṣe kò tó bọ́ síta. Kéèyàn máa bú Ànábì wa Muhammad kó máa bú ìyá ńlá wa Aisha. Ha! Kéèyàn máa bú Allah. No, afa. O ma ọ̀rọ̀ tó sọ sórí social media, o ma wá tó ń bọ̀ wá bá ń bẹ̀ ni. O ma wá tó ń bọ̀ wá bá ń bẹ̀ ni. Àbí o kàn tó pé wọ́n bá tẹ kámẹ́rà síwájú, wàá kà bọ́ síta, àwọn làákàyè ló kún bí. No. I'm highly disappointed. Oya can continue. Gbogbo ẹ̀sùn tí wọ́n kà sí ọmọ yìí lọ́wọ́, pátá. Tí a bá dá, tá bá ní ká ṣe òṣùwọ̀n ẹ jẹ́ kí n mú wá láti ibi tó ti máa yé gbogbo wa dáadáa. Okay. Ẹ wo ọ̀rọ̀ yìí ó ti pẹ́ o, mo kàn fẹ́ fà wá sí làákàyè àwọn èèyàn ni kí wọ́n fi lè mọ nǹkan tí mò ń sọ. Torí pé pèsè àwọn èèyàn pèsè wọn bó ṣe bí nǹkan yẹn ṣe ń dùn àwọn èèyàn tó tí wọ́n fi ń jáde látọjọ́ yìí ó dàbí pé ẹ ṣe bíi pé ẹ̀jẹ̀ ń ràn nínú fèèní. Gbogbo ohun tó bá lé nǹkan ọmọ yẹn ṣe kò yẹ kó le tó bá yẹn. Àti ó parọ́ mọ́ yín àti ó ṣe nǹkan àti pé ó ṣe nǹkan tí ò dáa kò yẹ kó le tó bá yẹn. Ẹ fi ọmọ yẹn sílẹ̀, ẹ yáfẹ́ ẹ̀fọ́ Ọlọ́run tó ní gbogbo wa gan à ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀. Ẹ̀gbọ́n tó sọ ó ní ẹ fọmọ yẹn sílẹ̀, Ọlọ́run tó dá wa gan à ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀. Táwa bá ṣe Ọlọ́run a máa tọrọ àforíjì bí Ọlọ́run jọ̀ọ́ dákun dáríjì wa. Ǹjẹ́ ni tó ṣẹ̀ ti tọrọ àforíjì? Ǹjẹ́ àwọn fámílì ẹ̀, ǹjẹ́ àwọn followers ẹ̀, ǹjẹ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀, ǹjẹ́ ọmọ gangan fúnra rẹ̀ tó wáyé pé wà updated kí lọmọ gangan fúnra rẹ̀ sọ? Ọmọ ní kẹ́nìkan kan má bá òun bẹ̀bẹ̀. Ọmọ ní kẹ́nìkan kan àbí orí social media yìí náà kọ́ la wà. Ǹjẹ́ ta lọ́lọ́run fúnra rẹ̀ sọ pé ká má bá òun bẹ̀bẹ̀? Ẹ wà torí pé ká lè sọ pé yìí náà sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ṣáà parọ́. Ǹjẹ́ ta ni Ọlọ́run ò ránṣẹ́ síta láti ilé ọdún pé ẹ má bá òun bẹ̀ o? Bọ́dá rẹ̀ tó jẹ́ ọmọ ìyá ẹ̀ gangan ó ní àbúrò òun ni ẹ má bá òun bẹ̀bẹ̀ o. Tó àbúrò òun gẹ́gẹ́ bá tún wá jáde tó bá wá sọ pé òun fẹ́ lọ bẹ̀bẹ̀ òun á máa tẹ̀lé lọ tó bá wù ú ni o, tó bá wù ú pé òun fẹ́ bẹ̀bẹ̀ ni o. Àfà àlìyéwáwí. No. Kan sí mú padà wọ́n fídíò sí ẹ̀kan olóhùn nílé kí ó tó ń ká ọmọ lálùkùránì. No. Gẹ́gẹ́ bí Mùsùlùmí. No.
Continue. Kí ni nǹkan tá a fi mọ̀ gbọ́ Ọlọ́run tá a bá ṣẹ̀ tá a bá tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run? Kí ni nǹkan tá a fi mọ̀ yín pé Ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ yẹn jì wá? Òun ni pé lẹ́yìn ẹ̀ṣẹ̀ yẹn oore tó bá ṣe fún wa lẹ́yìn ẹ̀ òun la fi mọ̀ yín pé Ọlọ́run ti yááfì wa. Bẹ́ẹ̀ni. Ẹ̀ṣẹ̀ wa yẹn bí wá. Sorry brother mi. Gẹ́gẹ́ bí ìtọ́lọ̀ ṣe fún ìyá Al-Fulani. Bọ́lọ̀ ṣe foríjì tán báyìí. Tọ́lọ̀ ni ó tọrọ àforíjì tó di mùsùlùmí padà báyìí. Ọlọ́run ṣàánú ẹ̀ báyìí orí kẹgbà ni. Orí kẹgbà ni. Mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ìyá oníkùránì wọ́n ti lọ ṣọ́ọ̀bù tó fẹ́ gbà fún 250,000 naira per year. Wọ́n náà máa gbowó ọdún mẹ́fà. Ìyá oníyà ráìsì ló fẹ́ máa ta o. Ìyá oníkùránì a máa ta ráìsì, a máa tẹ̀wà, a máa ta ráìsì, a máa tẹ̀wà, a máa ta gàrí, a máa tòróró, a máa ta oríṣiríṣi food stuff. Tó ń pè ní kẹnu tọ́lọ́run bá dáríjì yẹn máa ń kẹ́ni ni. Tọ́lọ́run bá dáríjì ni máa ń kẹ́ni ni. Ṣùgbọ́n mi yé Inna Allaha Ghafurur Rahim. Ọlọ́run ti bá foríjì yín tán màá tún wá kẹ́yìn. Kọjoko Sulaiman kọjoko wọlé kọjoko. Salaam alaikum, mo ń bọ̀ sà. Continue. Inna Allaha Ghafurun Rahim ni Ọlọ́run sọ pé òun Ọlọ́run tóun bá ti forí jiyàn òun á mójú kó ń bẹ̀. So that is gbogbo ẹni tọ́lọ́run ṣe ń bínú sí lọ́wọ́ nísìn tọ́lọ́run ò tí gbọ́ nǹkan tó ń sọ Ọlọ́run ò tí forí ẹ̀ṣẹ̀ jì. Kò tí forí jì ni o. Àwọn tá a jẹ́ ẹrú Ọlọ́run tá a mọ̀ wípé Islam tá à ń ṣe yìí tí túbá lọ sọ́dọ̀ Ọlọ́run tó tá a mọ̀ túmọ̀ ẹ̀ kò yẹ ká ọ̀rọ̀ ọmọ yìí kó tó problem kó le tó gbogbo eléyìí. Àwa ò sọ pé dákẹ́ nu ẹ. Àwa gan fúnra wa àmúlé tó báyìí. Ṣé wọ́n mọ̀ wípé ọjọ́ táwa rẹ́dì yìí pé kí wọ́n lọ béèlì ẹ̀ pé kan fílẹ̀ ọjọ́ yẹn náà múwé kóòtù wá president Facebook president àti online lawyer náà pé chief imam Ìlọrin àti gbogbo àwọn àfáà Ìlọrin yẹn mẹ́jọ ni wọ́n pè lẹ́jọ́ lọ sí Federal High Court Èkó lórí wípé àníṣe àwọn ọmọ abá mùsùlùmí fà á ó dẹ̀ wà láyé ó dẹ̀ kú and you are among of the Muslims. Wọ́n pe kóòtù ní kangaroo court lọ́yà àwọn ilé ẹjọ́ ní kí wọ́n withdraw statement yẹn wọ́n láwọn ò ní withdraw ẹ̀ wọ́n ti rẹ́dí àti fà á nìyẹn ọmọdé wà níbi tọ́mọ wà èèyàn ní ẹ filẹ̀ o ẹ lọ túlẹ̀ o ó mokùn tó fi ń fa omi kànga kó jù lọ sí Ìlọrin kó lọ fà á kú mbẹ torí ẹ má kà bọ́ sórí social media ẹ níṣèwádìí bọ́rọ̀ ṣe ń lọ ẹ ní mọ bọ́rọ̀ ṣe ń lọ. Continue. Ìhun tẹ́mi fẹ́ sọ ni pé àwọn èèyàn ta ni àwọn náà ṣá ń ṣe dákẹ́nu ẹ ta ni ẹ tí wọ́n fẹ́ sọ ni pé mi ìfẹ́ máa fi ẹ̀ sóò fídíò ẹ̀ sójú ẹ̀yìn ni o. Ìtẹ́mi fẹ́ sọ ó ń sọ̀rọ̀ with confidence. Ìtẹ́mi fẹ́ sọ ni pé ipa wo ló kó nínú ẹ̀sìn Islam, ipa mélòó ló ti kó nínú ẹ̀sìn Islam, ipa tó bá kó nínú ẹ̀sìn Islam ó ní wàá sọ fún wa. Ní ẹ̀ṣẹ̀ tó ní agbára tá a dẹ̀ ń bẹ̀ tó dẹ̀ ń gbọ́ Ọlọ́run gan tó jọ dá gbogbo wa a ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ kò sí ìṣẹ́jú ká má ṣẹ̀ Ọlọ́run a sì ń tọrọ àforíjì lọ sọ́dọ̀ Ọlọ́run dẹ̀ ń gbọ́ wáì tó bá jáwé èèyàn lásán la wá ṣera wa táwa ní dandandandandandandan tán bá lébẹ̀lì Islam lórúkọ kan yín lẹ́kọ̀ọ́sì ẹ̀. Sọ́rí owó sínú mùsùlùmí náà tó bá ná lébẹ̀lì Islam tó ó sọ àwọn ọ̀rọ̀ tó burú gan o ó sọ àwọn ọ̀rọ̀ tó burú gan o tán bá lébẹ̀lì Islam lórúkọ kan àwa la kọ́ọ̀sì ẹ̀
dájúdájú ìwọ náà wà nínú àwọn tí wọ́n jọ ń pe mùsùlùmí ní alákatakítí oníjàgídíjàgan ẹni tó àrẹ́sì yìí nìsín sóhun fúnra ara rẹ̀ kò ti lébẹ̀lì ní Islam lórúkọ kan àbíjọ́ tó ti ń ṣe fídíò tó ti ń bú Islam tó ti ń bú ànábì tó ti ń yẹ̀yẹ́ Mọ́kà ó wà láyé òkú so jáde ó ṣe fídíò alábòsí ni máa ń yí o alábòsí ni o máa padà play fídíò ẹ̀ kan tó ń gangan fúnra ara ẹ̀ tó kọ̀ndẹ́mù ta lọ́lọ́run o mo padà ra rí fídíò ẹ̀ kan tó kọ̀ndẹ́mù ta lọ́lọ́run o ó kọ̀ndẹ́mù ẹ̀ tó tá lè ní o. Later mi wá máa wọn tó bá sọ̀rọ̀ mi máa wọn tó bóyá wọ́n fún ní nǹkan ní astaghfirullah mi ò lè sọ yẹn o. ló ṣe kẹ wá padà lọ ṣe another video mi lánàá mo wá lọ sí page ẹ̀ mo wá rí fídíò kan tó ti ṣe tó condemn ta lọ́lọ́run tó ń bú àwọn people yẹn bí ọmọ yẹn bá àwọn èèyàn lórúkọ jẹ́ ni náà àwọn ọmọ wọn bí wọ́n bá àwọn èèyàn lórúkọ jẹ́ ni báwo ló ṣe máa bá àwọn èèyàn lórúkọ jẹ́. Munafiki ẹ̀dá ní í ṣe báyẹn munafiki ẹ̀dá ó ní í ṣe báyẹn. Continue. Ó dáa. Yàyà Gàmbàrí. Nígbà tí ó sì jẹ́ ọmọọṣẹ́ fún Saheed Shittu. Tí Saheed Shittu yẹn tó ń lò. Tẹ́ bá níta lọ́lọ́run bú ọba Ìlọrin. Ó bú ẹnìkan. Ó ṣépè fẹ́ nìkan. Gbogbo ohun títa ni Ọlọ́run ṣe pátápátá sójú ọ̀nà ẹ̀sìn. Ó dáná sun Kùránì. Ó ṣe gbogbo ohun tó ṣe pátá sójú ọ̀nà ẹ̀sìn. Wàláhì tàláhì kò tó ìdá kan nínú 100 tí Yàyà Gàmbàrí ṣe. Ya Zal Jalali dákẹ́ ya Zal Jalali wal Ikram. Ya Zal Jalali wal Ikram. Ah no. Ah. Ha. Ẹgbọ́n tí yé àfáà yìí sọ ó ní gbogbo títa lọ́lọ́run ṣe pátápátá sójú ọ̀nà ẹ̀sìn ó dáná sun Al-Qur'an ó dáná sun Al-Qur'an ó ní kò tó ó bú ọba Ìlọrin ó ní kò tó ohun tí Yàyà Gàmbàrí ṣe jẹ́ wọ́n máa sọ tí Yàyà Gàmbàrí ṣe fún ọ. Yàyà Gàmbàrí bú mi ó wù àbámbàrígà ó bú ọba Ìlọrin ó bú ọ̀kan lọ́mọ ó bú kájú ẹ̀ gbálọ́tún bú ó bú ọ̀pọ̀lọpọ̀ ó bú òdèrò Markaz ó bú wọn gbogbo àwọn bàbá yìí ló bú ìgbà tó yá Yàyà Gàmbàrí ọ̀rọ̀ ní pèwàdà nígbà tá a jọ àrẹ́sì ẹ̀ tó ń sá káàkiri a lọ ọkùnrin kan ti kú nísìnyí nínú àwọn tí wọ́n máa ń gba Yàyà Gàmbàrí sílé ni èmi tí mo lọ àrẹ́sì ẹ̀ rí ọkùnrin yẹn ó ti kú nísìnyí kọ́lọ́run kó foríjì gbàtọ́ tẹ́lẹ̀ Yàyà Gàmbàrí tí ó bù mọ́ mọ́fà ó bó ní kéjì pa bàtà wá tẹ́lẹ̀ Yàyà Gàmbàrí tá a padà wá àṣẹ nọ́mbà tó ń lò yẹ àsọkùnrin yẹn ló ní tá a tíráàkì nọ́mbà yẹn tá a wá mú nọ́mbà yẹn àwọn agbọ́kùnrin yẹn lọ pàǹtí nígbà náà lọ́hùn gbogbo ayé lórí Yàyà Gàmbàrí padà jáde tó ṣe fídíò kódà mú lọ Markaz tó tọrọ àforíjìn tó bẹ̀bẹ̀ gbogbo tí Yàyà Gàmbàrí wá ṣe yìí ǹjẹ́ Yàyà Gàmbàrí dáná sun Kùránì because ó ní gbogbo tí Yàyà Gàmbàrí ṣe
wípé ní títa lọ́lọ́run ṣe tí Ìyá Gàmbàrí ṣe wọ́ọ̀ṣì ju ẹ lọ. Ìyá Gàmbàrí gan ni màá fi ilẹ̀ fún ẹ ó ní mo máa fi ilẹ̀ fún ẹ láfún ẹ lésì gbogbo ọ̀rọ̀ ẹ torí pé Ìyá Gàmbàrí padà jáde síta tó regret action ẹ tí ìyá rẹ bá bẹ̀bẹ̀ gbogbo àwọn bàbá rẹ dòrò ọ̀run lẹ́ni bàbá rẹ bá bẹ̀bẹ̀ tí ń já sí wípé ẹni tó bá ṣẹ̀ tó bá tọrọ àforíjì wọ́n á filẹ̀ ẹni tó bá ṣẹ̀ tó bá lòun ní tọrọ àforíjì kó máa bá lọ ibi tó bá ti wọ́n ṣerú ẹ̀ ó yá máa bọ́rọ̀ ẹ lọ. wọ́n mú ọmọ yẹn wá nígbà yẹn tó ń lọ bẹ gbogbo àwọn ṣùyúkì yẹn. wọ́n náà ló sọ yìí nísìnyí. ṣé ó dìgbà tá a bá tó ń gbé fídíò yẹn wá fún yín kẹ́ máa wò ó. Ìyá Gàmbàrí òbú ànábì wa Muhammad yóò dáa fún ọ dákẹ́. Ìyá Gàmbàrí òbú ànábì o Ìyá Gàmbàrí òbú kò bú ìyàwó Aisha o Ìyá Gàmbàrí kò bú ànábì o kò bú Islam o àfa wa. nígbà tó dé ìyá táwọn èèyàn wò pé bọ́mọ yìí ṣe ń ba lọ yìí inú kí wọ́n pa tàbí káyé rẹ̀ bàjẹ́ wọ́n padà mọ bí wọ́n ṣe tó. wọ́n àmọ́ bá ṣe tó ó jáde lọ tọrọ àforíjì ni shut up ó jáde ó lọ tọrọ àforíjì ni nígbà tó ti rí i pé wọ́n ti gbé ẹ́ńbágò léhùn lórí kódà ọjọ́ tó lọ ń ra apply fún físà báyìí àwọn ọlọ́pàá tó tẹ̀lé débẹ̀ ni òun ní bá ṣe tó wọn tó ẹni bá ti ṣẹ̀ sófin wọn mú ni. Fáṣọlá former minister of kí ló jẹ kéèsì ẹ̀ wà ní kóòtù nísìí o pẹ̀lú cyberbully tẹ́nìkan bá lórúkọ jẹ́ o. Continue. àwọn tó ti ta sí àwọn. bó ṣe wà yìí àbá tó ń sọ̀rọ̀ yìí bó ṣe wà yìí ó dárúkọ mi nínú kíní yìí o ó dárúkọ mi ń bẹ dáadáa o ó dárúkọ mi ń bẹ o àmọ́ ìdárúkọ mi tó dárúkọ mi ń bẹ mo fi bùn ẹ mo bùn ẹ níyìí o mo bùn ẹ tó bá tún ṣe fídíò mi tó bá ṣe fídíò mi tó bá dárúkọ mi tí mi ò fún ẹ láṣẹ kó dárúkọ mi wallahi máa arrest ẹ ọgbọ́n mo búburú ayẹ o wallahi máa arrest ẹ bá dárúkọ mi lọ́nà tó bá gbà dárúkọ mi tí ò tẹ́ mi lọ́rùn máa arrest ẹ ó sọ fún ẹ kalẹ̀ nù o kó má gbénu olè máa arrest ẹ o ṣe fídíò mi kó dárúkọ mi torí kó dárúkọ mi nínú eléyìí mo fún ẹ nìyẹn torí mi ò mọ ẹ rí ní ìdákọ ẹ rí nǹkan kò dé mi àti ẹ papọ̀ rí àjọ pàdé rí bá dárúkọ mi pẹ́rẹ́ nínú another fídíò ẹ wàá lọ mú fídíò bí tí n bá ti dárúkọ rẹ wá mo fún ẹ ní final warning mo máa arrest ẹ o ọlọ́run gbọ́n tí mo sọ yìí o mi ò fi ṣeré o mi ò fi ṣeré o continue. tó ti bú àwọn tó ti sọ̀rọ̀ bàjẹ́ nípa àwọn tó ti parọ́ mọ́ ṣé ti bàbá wa Amiru Jésì ní ká sọ ni ṣé ti bàbá wa Mudiru Mọ́kàsí ní ká sọ ni ṣé ti ṣé wa Ádámọ̀ ní ká sọ ni ṣé ti ṣé Kàmọ́lì ní ká sọ ni ẹ sọ. lẹ́nìí Yàyà Gàmbàrí dárúkọ wọn lánàá ó sọ̀rọ̀ tí ò dáa nípa wọn lánàá lẹ́nìí wá ń kọ́ lẹ́nìí wá ń kọ́ Yàyà Gàmbàrí ṣe kíni ó wá ń pa àwọn tó ti bú ó ń pọ́n wọn lé tóun náà bá rántí àwọn fídíòs tó ti ṣe pàápàá jùlọ tó ti ṣe nípa awú àwa yìí tábà foríjì yóò máa bòun náà nú jẹ́ èmi ni mo ṣerú nǹkan báyìí èmi mo ṣerú nǹkan báyìí èmi mo ṣerú nǹkan báyìí a máa bá nú jẹ́ because ó ní right láti bọ́ sórí social media láti sọ
láti sọ tó bá wù ẹ́ but o ní láti máa dárúkọ àwọn èèyàn bí ó ṣe dá admin wá wà active gan o any rubbish comment báyìí wọ́n jù wọ́n sínú ṣáláńgá ni ó yẹ kẹ́ èèyàn ó yẹ kẹ́ pàtẹ́wọ́ fún admin wa ni any rubbish comment báyìí ó ṣe kí ni ó ń jù wọ́n sínú ṣáláńgá ni Oya continue. Àfa àgbà nílẹ̀ Yorùbá yìí tó hàn torúkọ rẹ̀ hàn láyé tí Yahya Gambari ò sọ tí ò ṣàbùrú sílé wọn. Gbogbo wọn ló ti tọrọ àforíjì. Wọ́n padà bẹ̀ o, wọ́n padà mú káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn àfa o. Àbí tí ó lọ bẹ̀ wọ́n. Àbí bí ọmọ yẹn náà nìyẹn kò kú. Nígbà tó ti ṣe tó dẹ̀ bẹ̀bẹ̀. Nígbà tí Tani Ọlọ́run dẹ̀ fúnra rẹ̀ sọ tó rán àwọn èèyàn síta pé ẹ jọ̀ọ́ ẹ má bá mi bẹ̀bẹ̀ o. Afáyọ̀ updated rárá o. Ẹ jọ̀ọ́ ẹ má bá mi bẹ̀bẹ̀ o. Àbí Tani Ọlọ́run sọ fúnra rẹ̀ ó ní ẹ jọ̀ọ́ ẹ má bá mi bẹ̀bẹ̀ o. Ẹ wá gbà wá Mufti Facebook ẹ wá gbà wá kí wá ní ta ni Ọlọ́run ṣe tó ti Yahya Gambari kí ní ta ni Ọlọ́run ṣe. nítorí ṣe ó kókóró pọn àwọn bàbá wa ó kókóró pọn àwọn bàbá wa dání ó dẹ̀ ń fọ́ báyìí lórí social media àwọn bàbá wa dẹ̀ sọ pé Sulaiman àwọn bàbá wa dẹ̀ sọ pé no sọ ma fọ́ kórópọ̀ wa láàrin ìta gbangba Sulaiman wọ́n dẹ̀ gba kórópọ̀ wa lọ́wọ́ ẹ̀ àbí tó ṣe nìyẹn náà àmú mi ẹ máa gbà mí lọ́wọ́ ọ̀bọ̀ yìí bismillah. Continue. Tó di Saheed Shittu. Arìbìdésí. A ti fi ẹ̀sìn lẹ̀ ìwà ìfẹ́nú wa là ń ṣe la gbé wọnú ẹ̀sìn jọ́tẹ́lẹ̀. Ìwà ìfẹ́nú kọ́ là ń ṣe ẹ̀sìn náà ni ẹ̀sìn ló sọ fún wa ká defend ìjọmọlúàbí wa tó bá kéwú débẹ̀ kí ló ń pè ní àlẹ́ àárídù ìjọmọlúàbí ẹ̀sìn ní ká defend ẹ̀ ẹ̀sìn ní ká defend ìjọmọlúàbí wa tó bá kéwú débẹ̀ Mufti Facebook mò ń gbọ́. Mi jáde lé kéwú eré ibú ilé bàbá ẹ̀ ló lọ gbé wọ̀ nígbà tó fi wá gbà sílámù jẹ. ṣe gbọ́ ẹgbọ́ àwọn ọ̀rọ̀ ó lẹ́lòmíì jáde lé kéwú orí ibú ilé bàbá ẹ̀ ló lọ gbé wà tó fi wá gbà sílámù jẹ sáwọn tẹ́jọ́ kéwú lé kéwú tí wọ́n ti kéwú sáwọn tẹ́jọ́ kéwú lé kéwú tiẹ̀ ni wọ́n gbórí ibú ilé bàbá wọn wá fi wá ba ìsìlámù jẹ́. sáwọn tẹ́jọ́ kéwú lé kéwú tí wọ́n ti jáde ni wọ́n gbé orí ibú láti lé bàbá wọn wọ́n fi wá ba ìsìlámù jẹ́. sọ́ọ̀nù làwọn arédè mashron. Continue. Lójú. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ wà nídìí kéèsì ta lọ́lọ́run yẹn kò sí tó ń ṣiṣẹ́ Ọlọ́run nu iṣẹ́ ìṣù ni gbogbo yín jẹ́. Ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín Mufti. Ẹ ṣé. Tẹ́yìn bá ṣe nǹkan tó burú fún wa tó bà wá lọ́kàn jẹ́ wọ́n ti ṣe èyí tó jù bẹ́ẹ̀ lọ sí Ànábì Muhammad. Ṣebí Al-Qur'ani ti jẹ́ kó yé wa pé bada isti'aza wal basmala laqad kana lakum fi rasulillahi uswatun hasana pé gbogbo ẹni bá ń wá ìwà dáadáa dùn ní ayé kó lọ wo àwòkọ́ṣe ìwà yẹn kó eminate ìwà yẹn lára Ànábì Muhammad kò sí nǹkan tẹ́ ń wá sallallahu alaihi kò sí wasallam nǹkan tẹ́ ń wá láyé tẹ́ ní bá lára Ànábì Muhammad níwà
ìwọ̀n títa ni Ọlọ́run ṣe fún yín ní Ìlọrin tó ṣe fún gbogbo ẹ̀yin àfáà Ìlọrin pátá wọ́n ti ṣe èyí tó jù bẹ́ẹ̀ lọ sí Ànábì Muhammad tó ti dá Ànábì oníkan tí wọ́n mọ́lé. Ànábì nìkan pa ẹnìkan o kọ́ bẹ́ orí ẹ̀ o tí ìkéwú débẹ̀ mufti Facebook o tí ìkéwú débẹ̀ ẹni tó bú Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní jẹ́ gbogbo bí tẹ́ bá ti rí ẹbẹ̀ orí ẹ̀ Ànábì ní gbogbo bí tẹ́ bá ti rí ẹbẹ̀ orí ẹ̀ ó bú mi sallallahu alaihi wasallam ẹni yẹn ti wá gbọ́ Sheikh Abdulrazak Milu alaihi wasallam ẹni yẹn ti wá gbọ́ pé Ànábì máa ti lé ní gbogbo bí tẹ́ bá ti rí nǹkan bẹ́ orí ẹ̀ ẹ jọ̀ọ́ kí lẹ́ni yẹn ṣe ẹni yẹn apologize ni nígbàtí alára òròhun ẹ ló kọ́ ẹ̀sùn kọ́ ẹ̀wò ta lọ́lọ́run ní ká má bá òun bẹ̀bẹ̀ ẹni tó ṣe Ànábì tá Ànábì ní ká bẹ́ orí ẹ̀ ṣé wọ́n fílẹ̀ Ànábì padà yọ̀ǹda ẹ̀ nígbà tó rẹ́dì tó sóbà tó bẹ̀bẹ̀ nígbàtí ta lọ́lọ́run sọ pé ẹ má bá òun bẹ̀bẹ̀ ó ti ẹ̀mọ̀ kankan rárá nù kẹ́ mufti tó bá já sí pé ẹ̀wọ̀n bá ń bẹ́ngbà náà ni irú ọkùnrin yẹn wọ́n ti mẹ́wọ̀n ni wáì wọ́n tó pèrè ní àfà tó pèrè ní mùsùlùmí umbitu anda rasulallahi awadani lafu inda rasulillahi ma'mulun sallallahu alaihi wasallam wọ́n sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwọn àríkọ́ṣe dáadáa ń bẹ lára Ànábì náà nú àríkọ́ṣe rẹ̀ Ànábì náà ni pé Ànábì ní gbogbo ẹni bá bá yín lórúkọ jẹ́ o ẹ kọ́ṣe tèmi náà o ẹ jà fọ́mọ ìjọmọlúwàbí yín o Ànábì ní ẹ jà fọ́mọlúwàbí yín o. Assalamu alaikum, mo wà lórí program okay salam. Continue. Wọ́n bá Ànábì lórúkọ jẹ́. Ànábì ò ní kí wọ́n pa wọ́n. Ànábì ní kó pa wọ́n. Ànábì lórúkọ jẹ́. Ànábì ò ní kán tí wọ́n mọ́lé. Ó sì ní. Máa kéwú. Ṣé Ìlọrin nìkan ní ta lọ́lọ́run ṣẹ̀ ni? Bí o tiẹ̀ sí lára wa. Máa kéwú. Mọ́ rárá. Continue, mufti. Ó ní kápá bẹ́ẹ̀. Ó ní kápá kó ní kí wọ́n lọ pẹ́rí wọn dànù. A ló sọ bẹ́ẹ̀. O kéwú débẹ̀ ni. Nítorí pé ó fẹ́ kí àwa tá ń bọ̀ lẹ́yìn tòun ká máa wo àwòkọ́ṣe yẹn ló ṣe fà tó fi já sí pé Ànábì ní agbára yẹn kó ṣe ẹ̀kọ́ ni ó ń jẹ́ wáyé táwọn ṣe táàpù ìwà yẹn lára Ànábì. Níta Ànábì ṣe dákẹ́ nu ẹ̀. Níta Ànábì ṣe fún ẹni tí ó bú Ànábì tá Ànábì nìkan bẹ́ orí ẹ̀ làwa náà ṣe fún ta lọ́lọ́ àwọn òtí ẹ̀ wá bẹ́ orí ẹ̀ torí Islam yìí ọ àwọn ò bẹ́ orí ẹ̀ àwa ní kí ìjọba bá wa dá sí ni ìjọba sì ló ń dá sí oye oya continue. Ọmọ yìí lè padà wúlò fún ẹnìkan. Jóde barabalẹ̀ dá barabalẹ̀ dákẹ́ ní ò lè padà wúlò lọ́la ẹ jẹ́ kọ́kọ́ reset brain ẹ̀ náà tó bá reset brain ẹ̀ tó bá máa wúlò àmọ́ tí ò bá dẹ̀ ní wúlò problem ayé tí ẹ̀ nìyẹn ọmọ ìyá padà wúlò fún wa lọ́la ẹjọ́ dìgbà náà nánà àwọn ìjọ dọ̀la ṣẹ́ni tí wọ́n reset brain ẹ̀ bó ní ó ṣe wúlò lọ́la tó bá tẹ̀ padà wá jáde tán ó lè wá máa jáná sí fún wọn gẹ́gẹ́ fúnra rẹ̀ continue. Ta ni òpè lẹ́lẹ́bọ́nú wọn, ta ni òpè lólógúnú wọn, ta ni òpè lólènú wọn, ta ni òpè ní gbájú ẹnu wọn. Bẹ́ẹ̀ni ìyá Gàmbàrí sọ bẹ́ẹ̀ ó padà tọrọ àforíjì
ṣáà máa sọ pé torí pé òun jọmọ Ìlọrin. ṣáwa pa ni ṣé wọ́n pa ni wọ́n pa ni ó tọrọ àforíjì kò dẹ̀ padà síbẹ̀ mọ́. ẹjọ́ ò ní jẹ́ tiwa ká máa mọ̀ dá ẹ lọ túwọ́ nínú ẹ̀ ẹ fa gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́. ọwọ́ Ọlọ́run náà ló wà. ọ̀rọ̀ pé kò sẹ́ni tó lágbára ju kóòtù lọ́kọ́ lélẹ́yìí tá à ń sọ yìí. ok tí kí lórúkọ ọmọ yẹn ta lọ́lọ́run tó bá bú kọmíṣánná pólíìsì Ìlọrin tó ẹ sọ pé ó parọ́ màá bó ṣe bákan ẹ jẹ́ kí ó hàn sí gbogbo ayé pé ìyà tí Tani Ọlọ́run jẹ yìí o kọmíṣánná ló fi ń jẹ ẹ̀yà ẹ̀dúgbọ́n bẹ́ẹ̀. that is staff sọ pé o wa updated náà nìyẹn that is your problem. ẹjọ́ kóòtù tí Tani Ọlọ́run lọ lọ́la kóòtù commissioner of police versus Tani Ọlọ́run ni o wa updated rárá. kóòtù Tani Ọlọ́run ó ní Tọ́lá commissioner of police nìyẹn tẹ̀lé ìtàwọn àfáà o wa updated. Continue. ẹlẹ́ jẹ́ kó máa lò gbèsè ayé ẹ lọ ṣẹ́yìn àáfàá tó tiẹ̀ jẹ́ wípé àáfàá ẹgbẹ́ yín ṣẹ̀yìn ń bọ̀ láti ilẹ̀ mímọ́ láti Holy Land ẹ sì gbé láti airport ẹ lọ jù sẹ́wọ̀n. ìbanilórúkọ jẹ́ ni tó fi mọ̀ pa ìṣalábòsí nù tí wàá fi mọ̀ pé mùsùlùmí ò kí ń ṣalábòsí nù ẹ máa gbọ́ o ó láfẹ́ ẹgbẹ́ wa ṣẹ̀ wá ó ń bọ̀ láti Holy Land wọ́n wá lọ gbé tó fi mọ̀ pé mùsùlùmí ò kí ń ṣalábòsí nìyẹn nígbà tẹ́ni yẹn dẹ̀ sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ mọ́ ṣé wọ́n túlẹ̀ báwo ni kíní kan ṣe sorí tẹ́nìkan ò ṣe torí pé ta lọ́lọ́run wá jẹ́ fámìlì tiẹ̀ nísìnyí abẹ́jọ́ wà ní orí the same page kó wá báyàn lórúkọ jẹ́ ká wá fílẹ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ gan ajálábùsí nìyẹn continue. àfa ẹgbẹ́ yín nìyẹn àfa ẹgbẹ́ yín tẹ́jọ́ kírun defamation of character ni àsìkò kan náà lájọ́ ń kí wákàtí kọ̀ọ̀kan. nígbà tá ànábì ó sọ̀rọ̀ nípa ìbanilórúkọ jẹ́ kò sọ pé tí mùsùlùmí bá bà yín lórúkọ jẹ́ o ẹ filẹ̀ o ẹ má mú o tí ẹlẹ́sìn mi bá bà yín lórúkọ jẹ́ o nìkan ní ká ẹ mú o ìyẹn jábò sínú tó jẹ́ kí n wọ́ọ̀nù ẹlẹ́ẹ̀kan o bá lọ dárúkọ mi lórí péjì ẹ padà àbò sọ̀rọ̀ kan tí mo rí mú inú ọ̀rọ̀ ẹ̀ máa arrest ẹ yóò fi ṣeré o wàláhì tàláì jímọ̀ kan náà lájọ́ ń kí kíbla kan náà lájọ́ ń kọjú sí. mo doubt ẹ o pẹ̀lú wọ o mi rò pé wọ́n ń kí jímọ̀ o mo doubt ẹ o ẹ jọ̀ọ́ ẹ wò àsìkò àṣírí ti wọlé ẹ jẹ́ kí a fi programu yìí sáfítà ìṣá ìlálẹ́ a máa continue jẹ́ kí wọ́n bí tí mo bá dé ó ti ṣe mí gan ní àárọ̀ yìí but méjèèjì ni màá analyze lálẹ́ àsìkò àṣírí tí ó ti tó inshallah bí kudratillah a máa continue programu àfáà yìí a máa continue ẹ̀ lálẹ́ lágbára tọ́lọ́hun ẹ̀dá kò tábà tí kí ìṣá ìtàn lálẹ́ kẹ́ join wa padà a continue bí tá a bá dé inshallah ẹ jẹ́ kí n gbọ́ kẹ́wọ́ bí tá a bá dé. wọ́n kí kùránì kan náà lájọ́ ń ké. kùránì kan náà lájọ́ ń ké ibẹ̀ la kàrí iṣẹ́ tí gbọ́ ọgbọ́n tó sọ ó ní kùránì kan lájọ́ ń ké jímọ̀ kan náà lájọ́ ń kí tó bá di lálẹ́ àwọn ọ̀rọ̀ tó sọ síwájú àti fídíò tó ṣe láàárọ̀ yìí bẹ̀ láti wá mọ̀ pé ṣẹ́ni tó ń sọ̀rọ̀ yìí ṣé lóòótọ́ kùránì kan náà lájọ́ ń ké ṣẹ́ni tó ń sọ̀rọ̀ yìí ṣé lóòótọ́ jímọ̀ kan náà lájọ́ ń kí lágbára ọlọ́run kọ́ lọ́n sọ wájú alẹ́ lọ á pàdé lálẹ́ inshallah.
wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.